Ẹ káàbọ̀ sí orí ètò wa lónìí. A sì dúpẹ́ pé ẹ darapọ̀ mọ́ wa. Ṣé ẹ ti rí fídíò tí a fẹ́ fi wọ̀nyí? Ẹ bá wa wò ó pẹ̀lú àkíyèsí bí a ṣe ń ṣàgbéyẹ̀wò ìtàn pàtàkì kan tí a sì ń ṣí àwọn kókó kan síta tí ọ̀pọ̀ ènìyàn lè má tíì mọ̀. Kí a tó bẹ̀rẹ̀, ẹ jọ̀wọ́ ẹ fi ìfẹ́ yín hàn sí ìkànnì wa nípa fífẹ́ràn fídíò yìí kí ẹ sì ṣe alábàápín èyí tí òyìnbó ń pè ní subscribe. Kí ẹ tún tan ìkìlọ̀ notification sílẹ̀ kí ẹ má bàa pàdánù àwọn ìtẹ̀jáde wa tó ń bọ̀. Ní báyìí, ẹ jẹ́ kí a wo fídíò náà pọ̀ kí a sì rí ohun tó ṣẹlẹ̀. Dókítà àti ìránṣẹ́ Ọlọ́run ló lẹ́tọ̀ọ́ àti mójútó irú nǹkan bẹ́ẹ̀. Nígbà tó ti confess fún mi yẹn, mo ṣe ní máa bọ̀. Ọlọ́run dẹ̀ rí i pé orí alóore la wà yìí, àìmọye òbí, àìmọye ìyá ló lè testify sí i. Àtẹ̀yìntà tún gbà sáyìíká. Ibi tó ṣà ti mú nǹkan nìyẹn ẹ̀ ti mú wá. Ká dẹ̀ mú sílẹ̀ bí Ọlọ́run dẹ̀ fún lálàáfíà, ó dẹ̀ ń ṣe dáadáa níbẹ̀. So ó yé Ọlọ́run torí ọgbẹ́ ọkàn ní ìbànújẹ́ ọkàn dẹ̀. Báwo ni àárín àti àwọn tí wọ́n jẹ́ maternal side ẹ̀ pátánà lẹ́yìn ẹbí bàbá ní àwọn ẹbí ìyá ńkọ́ kí làjọṣepọ̀ yín? Tó káàkiri ẹ ti ń wà tí ẹ ti ń gbọ́ wa èyí tí ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ̀ pàápàá nínú ẹbí Ọ̀ṣọ́bà ọ̀rọ̀ ohun ó ti di ohun tó tabá gbá tó tabá wò pàápàá bí àwọn kan ti ṣe wà tẹ́ pé bí wọ́n ti ṣe ń gbé kínní kiri ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n tí ó bá ti wá rí báyìí àfi ká tọ ọlọ́rọ̀ lọ ẹnu náà ni ó ti dùn ẹnu náà ni a ti lè gbọ́ dáadáa. Màmá ẹ kú aláfẹ́rakù tí Tọ́pẹ́ ọmọ Ọ̀ṣọ́bà ọ pẹ̀lú ògbọ́lọ́ ọlọ́ba adáwọ́ ilé ìdùnnú nínú mọ̀lẹ́bí mà ẹ ra mà. Màmá Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà Kẹ́hìndé Ọ̀ṣọ́bà ó kọjọra wọn ni àbí ìbátan gidi ni? Ẹ ṣe sà, ọmọ Ọ̀ṣọ́bà kan náà ni wá. Ṣé mo ń pé àwọn surname kan máa ń wà tó jẹ́ pé wọ́n máa ń pọ̀. Wọ́n lè má jẹ́ ọmọ ìyá kan náà, wọ́n lè má jẹ́ ọmọ bàbá kan náà. Wọ́n dẹ̀ lè má jẹ́ ọmọ tẹ̀gbọ́n, wọ́n lè má jẹ́ ọmọ tàbúrò. Ṣọ́rọ̀ mi yé yín? But the same surname ni wọ́n jọ ń jẹ́. Bó wà lẹ bí yẹn? Bẹ́bí yẹn ṣe tóbi tó. Ọmọ Ọ̀ṣọ́bà kan náà ni wá. Ọmọ Abẹ́òkúta kan náà ni wá. Ọmọ Korowa kan náà ni wá. Ní àdúgbò? Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. A jẹ́ pé tọ́ bá rí Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà lọ́dọ̀ yín. Bẹ́ẹ̀ni. Tẹ́ bá mú mọ́ra kò sí àṣìyà ń bẹ̀. Ọmọ ilé ni mo mú mọ́ra. Torí lórí ètò yìí èmi ti bèèrè lọ́wọ́ nípa Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà tó ṣe tíátà. Bẹ́ẹ̀ni. Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà tó jẹ́ olóṣèlú ńlá bó làjọṣepọ̀ yín? Bàbá wa nìyẹn, olórí ẹbí pátápátá nìyẹn. Bí Tọ́pẹ́ ṣe padà súnmọ́ yín ìgbà wo lè ṣẹlẹ̀? Yá mo fẹ́ mú yín ní ìyá tí mi nímọ̀ yẹn mo fẹ́ rí lára Kẹ́hìndé Ọ̀ṣọ́bà. Tọ́pẹ́ ti ń súnmọ́ mi láti 2024. Nígbà tó yá ó tún ṣeré lọ, ó padà wá ní 2025. Láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tí Tọ́pẹ́ ti ń súnmọ́ mi ló tún máa sọ pé Mommy, I want you to adopt me. Ìgbà tó padà wá ní 2025 mo fẹ́ bínú, mo tún fà á mọ́ra gẹ́gẹ́ bí ìyá sí ọmọ. A wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa fúlì pé a bẹ̀rẹ̀ sí ní chat ìyá àti ọmọ láti May 2026. Bí oṣù mẹ́ta sẹ́yìn. Bẹ́ẹ̀ mẹ́ta sẹ́yìn. Bẹ́ẹ̀ni. Chat yẹn ó lágbára, ẹni tó bá wà láàrin wa kò lè sọ pé bóyá bí oṣù mẹ́ta sẹ́yìn torí a ti máa ń sọ̀rọ̀ tẹ́lẹ̀. So a continue láti bẹ̀rẹ̀. Ǹjẹ́ tiẹ̀ láǹfààní láti rí kẹ̀kẹ́ jókòó sọ̀rọ̀? A ní àǹfààní láti ríra ṣùgbọ́n ìbáṣepọ̀ wa ó ju àǹfààní à ń ríra wa lọ. Ṣé òun ò fẹ́ wá ní àbíbò ni? A lè má sọ̀rọ̀. A lè má sọ̀rọ̀. A máa sọ̀rọ̀, a ṣàlàyé fún mi ohun tó bá ń ṣe èmi náà bá sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìyá sí ọmọ, ó ń carry me along.
èmi náà dẹ̀ ń carry along àjọ ń sọ̀rọ̀ bóyá due to iṣẹ́ ẹ mọ̀ ìgbà mi ò lè lọ location ó lè má jẹ́ kó ráyè ọ̀nà wa dẹ̀ jì síra wa Ìjẹ̀dẹ̀ ni mo wà Lẹ́kí ló wà ó lè má jẹ́ kó ráyè àti rí mi ìjọ tí mo tún wá kàn nípa pé à ń láti ríra tí òde kan pa èmi àtàwọn àbúrò ẹ̀ pọ̀ ó yá máa bọ̀ níbẹ̀ wọ́n máa ṣọ́ ń bẹ̀ mo ti raṣọ tiẹ̀ gbáṣọ tiẹ̀ kó máa bọ̀ kò tún láǹfààní àti wá. tó tiẹ̀ gbàṣọ yẹn ṣé wọ́n mú fún. kò rí aṣọ yẹn gbà òun àti dispatch tó ní ágímẹ́ǹtì rẹpẹtẹ táṣọ ṣàṣe rábàràbà aṣọ yẹn padà wá bá mi mo tún bá wí lórí ọ̀rọ̀ aṣọ ní màámi ẹ má bínú. wọ́n mi ìtàn wà sọ nípa wòlíì tí ayé ń gbọ́ tó ń rí tó ń lò dára pé àwọn tí wọ́n kàn sí wọn ń jẹ́rìí ságbára tí Ọlọ́run bá tó fún yín àdúpẹ́ ìrètí tó pé wọ́n rìn mà spiritually ojú ò lè fi wò ó ẹni tó ó mú yín bí ìyá ẹ mú bí ọmọ wàá sórí ọ̀fẹ́ àti ríra spiritually ojú ò lè fi wò yín mà. mo ojú tí mo fi wò yẹn ni pé àkọsílẹ̀ láyé yìí kò ní tà sí a lè mọ́kọjọ Ọlọ́run lọ kómi ohun tá a lè máa rí Ọlọ́run yìí ń rí jù wá lọ bí Ọlọ́run ṣe kọ́ ló ṣe rí tọ́lọ́run bá ńlá máa ríra a máa jọ wà pọ̀ àkọsílẹ̀ Ọlọ́run máa wá sí ìmúṣẹ bọ́lọ́run ṣe kọ́ ṣùgbọ́n ìbáṣepọ̀ wa tá a bá ń ríra gan tá a jọ ń sùn tá a jọ ń jí mi rò pé bóyá a tún lè máa jà ní ìṣẹ́jú ìṣẹ́jú níwọ̀nba àgbà tá a jọ wà ìfẹ́ la fi jọ wà Ọlọ́run dẹ̀ fi ohun ara wa ṣe ìtùnú fúnra wa jẹ́ pé tó bá gbọ́ ohun mi ìtùnú ni fún tí bá gbọ́ ohun ẹ̀ ìdùnnú ni fún mi. èyí táwọn kan bóyá kiri pé kérúbù ni mọ̀mọ́ lóòótọ́ ṣùgbọ́n ọkọ sẹ̀lẹ̀ àbí ìjọ aláṣọ wọn ti papọ̀ náà di pàǹpálẹ̀ lórí ni tó bóòlù ṣe lè gbé ẹ̀dẹ́ ṣọ́ọ̀ṣì màmá tí ò ní rí màmá bóyá ìmùlẹ̀ kan ti wà níbì kan ni gbélé nǹkan mà táwọn kan gbé káàkiri ẹnu. àìní àròjinlẹ̀ ẹ dẹ̀ mọ̀ pé àwọn èèyàn way of thinking oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ thinking faculty ẹlòmíì lò mi ò mọ ọkọ Tọ́pẹ́ rí. rí àríra láyé rí ọ̀sẹ̀ tó yẹ kó wá rí mi ni Tọ́pẹ́ jáde láyé ọ̀sẹ̀ tó yẹ kí ọkọ ẹ̀ kó wá rí mi ọ̀sẹ̀ yẹn ni Tọ́pẹ́ jáde ní ayé ọkọ ẹ̀ ti bá mi sọ̀rọ̀ èmi àti ọkọ Tọ́pẹ́ ò kì í ṣọ lọ́rọ̀ èmi àtàdùkẹ́ ọmọ mi tí mo gbà tọwọ́ tẹsẹ̀ lọ lọ́rọ̀ so láìpẹ́ ìtẹ́mi àtọkọ sọ̀rọ̀ nígbà tí Àdùkẹ́ ṣàlàyé fún mi tó rádùkẹ́ ò fi inú hàn mí pé nígbà tí Àdùkẹ́ pè mí ní on the 2nd August 2nd ní Àdùkẹ́ ṣẹ̀ṣẹ̀ ń láhùn Àdùkẹ́ ò láhùn fún mi pé láti bí ọ̀sẹ̀ mẹ́ta ọkọ òun léhùn jáde kò lé ngbà tádùkẹ́ bá mi sọ̀rọ̀ gan tí mo ní gbé aago fún ọkọ ẹ̀ ó ní màmí ẹ jẹ́ ń sẹ́ǹdì nọ́mbà wọn sí yín ó dẹ̀ sẹ́ǹdì nọ́mbà ẹ̀ mo dẹ̀ pé lẹ́sẹ̀kẹsẹ̀ pé kó wá rí mi o ọ̀rọ̀ wà torí ìgbà tádùkẹ́ bá mi sọ̀rọ̀ Àdùkẹ́ ṣàlàyé àwọn nǹkan kan fún mi tó jẹ́ ọ̀rọ̀ ìyá sí ọmọ. ṣé nípa ọkọ ẹ ni àbí nípa ti tó jẹ́ ẹ̀dùn ọkàn tiẹ̀ sí rẹ̀. ó ṣàlàyé ọ̀rọ̀ ara ẹ̀ ó dẹ̀ ṣàlàyé ọ̀rọ̀ àwọn àbúrò àbí ẹ̀gbọ́n ọkọ tí wọ́n ń yọ òun lẹ́nu àbúrò àbí ẹ̀gbọ́n ọkọ yẹn kò ṣẹ̀ṣẹ̀ ń ṣàlàyé ìyẹn ó ti fi 2004 sọ̀rọ̀ ìyẹn rí. tó ṣe lọ́dọ̀ máa yẹn ń gbà náà lọ́rùn àbí. ó ti towards end yẹn ó ti sọ fún mi rí pé wọn ò bá òun rẹ̀ ó ti sọ̀rọ̀ yẹn rí èmi dẹ̀ wò pé gbogbo yẹn common káàkiri kò síbi tí ò ti ń ṣẹlẹ̀ with time gbogbo ẹ̀ máa wà okay débi pa mo tún sọ fún mọ́ tí mo sọ pé ẹ̀ tó bá ti bímọ nísìnyí everything ó máa die down ọkọ̀ bẹ́ẹ̀ yẹn mo ṣe ní kọ́kọ́ wá rí mi ọkọ dẹ̀ agree pé òun máa wá pé òun á pè mí ní ọ̀sẹ̀ tí Àdùkẹ́ jáde láyé yẹn ìjọ tó ń bá máa wá òun máa jẹ́ kí n mọ̀ inú àwọn text message Àdùkẹ́ náà ó wà ń bẹ̀ pé ọkọ mi ní kí n máa bọ̀ lọ́dọ̀ yín so bí yẹn ṣe jẹ́. ìjọ tó wá jẹ́ láìsí máa kí ló ṣẹlẹ̀ yọ́nà bó lẹ wà.
mi ò sí nílé. Àdùkẹ́ fúnra rẹ̀ mọ̀ pé mi ò sí nílé, pé máa délé báwo ni. Nítorí ibi tí mo lọ kì í ṣe ijọ́ yẹn gangan níjọ́ tí ó jẹ́ àkọ́kọ́ tí máa lọ síbẹ̀. Bàbá aládùúrà ṣaláìsí, wọ́n dẹ̀ jẹ́ godfather fún mi. For good 8 days la fi ń pààrà ibẹ̀ láti máa lọ máa bọ̀ fún service of song tí gbogbo CNS tí wọ́n lọ ń ṣe níbẹ̀. Abúlé Ẹ̀gbá ni mo wà. Ìjọ́ Tuesday yẹn tún wá jẹ́ unification meeting tí gbogbo unification máa nípàdé pọ̀ níbẹ̀. Ibi tí mo dẹ̀ ń jókòó sí iwájú ni, kò ń ṣe ibi tí mo lè máa gbé kọ́. Kí n tó jókòó ká tó bẹ̀rẹ̀ meeting yẹn ni mo ti pè pé ṣé tí kò lé, tó tún sọ fún mi pé bátìrì mọ́tò, mo ní ṣe ká ra bátìrì mọ́tò, ó ní ká má rà, ó láwọn máa ṣáàtà mọ́tò. So mo ti lọ́kàn pé ó ń bọ̀, mo dẹ̀ ti lọ́kàn pé tó bá dé á dúró dè mí, máa bà á nílé ní church. ní chọ́ọ̀chì. Bẹ́ẹ̀ ni, nígbà tí wọ́n máa pè mí a ti bẹ̀rẹ̀ program, inú báàgì ní fóònù mi wà. Ẹ̀mí mi kàn yọ fóònù yẹn ni, mo rí pé ó ń vibrate mọ́ báàgì yẹn. Mo dẹ̀ yọ DPO ni mo rí tó pè ló pè. Ẹ̀rù tiẹ̀ kọ́kọ́ bà mí pé àbí àwọn ọmọ tó wà nílé àbí nǹkan kan ó ṣẹlẹ̀. Mi ò lè gbé, n bá text DPO pé mo wà ní service, but ó wá reply mi pé it's very urgent. Mo wá ń dúró kán gbé orin kan ní service yẹn kí n lè pé, torí mi ò lè kúrò ní, mi ò lè rí ọ̀nà jáde níwájú ni mo wà níbi tí mo jókòó sí. Mo ṣe wá gbé orin bí mo ṣe pé DPO nìyẹn. Ló wá ní there's one Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà ń bí, ó ní ọmọ yín ni òun jẹ́, ọ̀dọ̀ yín ló ń bọ̀. Mo ní lóòótọ́ ni, ọ̀dọ̀ mi ló ń bọ̀. Ló wá ní kí ló ṣe? Mo ní kò sí nǹkan kan, pé gbogbo ẹ̀ náà lágbára Ọlọ́run máa ká, pé ẹ jẹ́ kán dúró dè mí, màá wá gbé kó ń bẹ̀ fúnra mi. Mo ní ẹ bá mi tọ́jú ẹ̀ kẹ́tí kí àwọn màá wá síbẹ̀. Ìgbà tí mo wá rí pé táìmù ń lọ, kí n má kàn dá wọn dúró jù síbẹ̀, mo wá pè wọ́n, mo ní ẹ máa lọ sí church, màá wá bá yín ní church. Nígbà tó máa dé church, wọ́n ti bẹ̀rẹ̀ service of song. Lẹ́yìn program tí wọ́n parí láàárọ̀, fóònù mi ti wà nínú báàgì mi. Ìgbà tí máa yọ fóònù mi, mo ti rí miss calls wọn, mo dẹ̀ pè wọ́n padà. Mo ní bo lẹ́wà, wọ́n láwọn ti pè yín mà, wọ́n ní mo wà ní program ni, wọ́n ní àwọn ti ń lọ, mo ní bo lẹ́ ń lọ, mo ní ẹ dá Tọ́pẹ́ padà sí ṣọ́ọ̀ṣì. sí church. Wọ́n wá ní àwọn ò dá Tọ́pẹ́ padà, pé àwọn ti ń lọ. ẹ ló mà, ta ló ṣe lè fún yín mà? Mi ì mẹ́ni tó gbé fò bí àdírẹ́sà ní bí kan nínú wọn kì í ṣe Tọ́pẹ́. Wọ́n wá ní àwọn ti ń lọ, bí wọ́n náà wọ́n ti dé ibì kan ṣá, páwọn ń lọ sí hospital, lọ́sẹ̀ àsọfún mi páwọn ń lọ. Mo lókè ti gbọ́, bọ́ mi ò rí kọ́ wọn. Gbà tó dẹ̀ di àárọ̀, dọ́tà mi ló ń ṣe àwọn strange things kan, ó kọ́kọ́ gba kọ̀ọ̀kan, ó pariwo. Mo ní kí ló ṣẹlẹ̀? Gbàgbà tí wọnú mọ́tò ó ti gba kọ̀ọ̀kan, ó ti ṣe bá. Òun ti mọ̀ àbí? Ó dà pé òun ti mọ̀, kò dẹ̀ sọ nǹkan kan. Ó tún gba kọ̀ọ̀kan ní mọ́tò, ó tún ṣe bákan, bí mi ṣe gbé fóònù mi nìyẹn. Mo wá ń bá pè wọ́n. Ìyá dírẹ́sà yẹn ló ń pè títí tán fi gbé Tọ́pẹ́, tán fi gbé kó lé. Nọ́mbà ẹ̀ wà ní ọwọ́ mi. Mo wá pè, kí ló bá ní? Wọ́n máa pàpàkú lánàá. Language yẹn wá ó ṣe bákan lára. Mo wá ní irú kúkú òṣìwò nìyẹn tí mo tiẹ̀ bára jẹ́, tí mi ò gẹ̀ẹ́tì ara mi bá já kó lórí aago, bá pe ọkọ Tọ́pẹ́. Mo bá níbo ló wà, ó bá lóhùn. Mo ní Tọ́pẹ́ ńkọ́? Ló bá ní wọ́n sọ pé ó kú. Mo ní ibo ló wá wà? Ó ní police station. Mo ní ó dẹ̀ tí ìwà Tọ́pẹ́ lọ. Ló bá gbé fóònù fóbìnrin kan, bóyá ọlọ́pàá nìyẹn ṣá. Ló bá ní àwọn ẹ̀gbọ́n Tọ́pẹ́ wà pẹ̀lú ẹ̀. Máa ní òkè sẹ́ẹ̀dì nọ́mbà àwọn ẹ̀gbọ́n ẹ̀ sí mi. Ó wá sẹ́ẹ̀dì nọ́mbà àwọn ẹ̀gbọ́n ẹ̀ sí mi. Àṣà àwọn ẹ̀gbọ́n yẹn wà pẹ̀lú Tọ́pẹ́ lánàá tí wọ́n fi wá sí church. Wọ́n jọ dé ṣọ́ọ̀ṣì yín ni? Bẹ́ẹ̀ ni, lọ́dọ̀ mi. Làwọn àǹtí yẹn wá ṣàlàyé fún mi pé àwọn jọ débẹ̀ lánàá ni, pé ńgbà táwọn dúró dè mí, táwọn á rí bí Tọ́pẹ́ ṣe é ṣe. Torí láàárọ̀ tí Tọ́pẹ́ bá mi sọ̀rọ̀, àlàáfíà ara, even in the police station tó bá mi sọ̀rọ̀, àlàáfíà ara ni ó fi bá mi sọ̀rọ̀. I could remember tí mo sọ pé Maka Psalm 23 pé the Lord is my shepherd, I shall not want. Ó dẹ̀ bẹ̀rẹ̀ sí kà lọ.
lórí fóònù yẹn mo ti ẹ̀ṣẹ̀ rántí sìn ni tó bá mi sọ̀rọ̀ dáadáa ó bá DPO ṣeré tọ́jọ́ sọ̀rọ̀ tọ́jọ́ ṣe gbogbo ẹ̀ kí DPO tó náà fún ọ ló pé kọ́ lọ ra snacks pé kọ́ má ra tẹ̀gbẹ́ títì fún ti eatery ní kán rà fún so mi ò lè ro mi ṣé ṣálọ́mọ fẹ́ rokú sọ́mọ ẹ̀ ní adìyẹ téèyàn ń sì gan ènìyàn ní rokú sí tọ́kílẹ̀sì ọmọ so mi ò ro nǹkan kan pé nǹkan kan pé tọ́pẹ́ ikú jìnnà sí gbogbo nǹkan tó wà nílẹ̀ níjọ́ yẹn bí kan dé chọ́ọ̀chì kan dúró dèmi ni kí wọ́n bá wọn níbẹ̀ so làǹtí ẹ̀ wá ṣàlàyé fún mi pé kò wà comfortable mọ́ pé làwọn ṣe gbé lọ wọ́n ní ayádẹ́sà ò dẹ̀ pè mí anybody ò dẹ̀ pè mí pé Tọ́pẹ́ ṣaláìsí kankan bẹ́ẹ̀ yẹn so aṣáà sọ̀rọ̀ yẹn síbẹ̀ ṣá mo wá bàbá ọkọ ẹ̀ wá pè mí pé àwọn fẹ́ bá mi sọ̀rọ̀ èmi wá rí fásitì bàbá ọkọ ẹ̀ pé kó pe àwọn ẹ̀gbọ́n àwọn àǹtí ẹ̀ bàbá ọkọ ẹ̀ wá ní pé gẹ́gẹ́ bí ìyá sí ọmọ pé èmi làwọn máa pè mo ní ẹ pé àwọn àǹtí ẹ̀ náà pé nọ́mbà ẹ̀ wà lọ́wọ́ ọmọ yín ló fún mi ní nọ́mbà pé wọ́n pè bàbá yẹn ṣáà sọ̀rọ̀ pé kò tiẹ̀ wá yí àwọn bí àgbàlagbà ni wọ́n prolong ọ̀rọ̀ yẹn much mo ṣáà ní pé ẹ lọ pa àwọn àǹtí ẹ̀ so mo rò bí bàbá yẹn lọ pé àwọn àǹtí ẹ̀ tèmi àtàwọn àǹtí ẹ̀ bá pera wọn ní ọkọ ẹ̀ wá kò yìí dé ọ̀dọ̀ àwọn kò tí ì wà kọ̀ọ̀kan bẹ́ẹ̀ yẹn so a ṣáà ń sọ̀rọ̀ mo wá rí i pé wọ́n ń ṣe a lot of program mo wá gbọ́ tí ọkọ sọ pé police station ló kú sí DPO náà ti gbọ́ pé wọ́n ṣe program pé police station ló kú sí báwo ṣé òkú ẹ̀ náà wá gbé lọ sí church àbókù ẹ̀ ló wá juwọ́ sí àwọn last man padà nígbà tó ń lọ